ẹ̀dí kò ti pé mẹ́ẹ̀ta. Ọ̀pọ̀ kí wọ́n kílò. Bẹ́ẹ̀ kí wọ́n lò ti bẹ̀rẹ̀ wá. ẹ máa gbé súnà lórí ìṣe òwe. Súnà lórí ìṣe. Ẹ máa gbé súnà lórí ìṣe. Ó ti gbọ́ lọ́dọ̀. Àwọn màárọ̀ olówó ni wọ́n. Àwọn náà wá ní wọ́n tí wọ́n ètò wá sí ìwọ̀n yẹn kẹ́. Gbogbo ilẹ̀ Yorùbá yìí, wọ́n ní wọ́n kún gbogbo àwọn àbáwà tí ó sì dá wà. Ó ti gbọ́ lọ́dọ̀ ló ti gbọ́. Wọ́n bẹ̀rẹ̀ sílé ìṣòro oṣù táyì. Èyí tó fún láti oṣù 2 mílíọ̀nù. 4 mílíọ̀nù. Dájú kan ti lóṣooṣù làwọn ìbádà wà báwọn. Ṣé àfáà ní ìrànlá? Káà náà bá sọ̀rọ̀ àwọn ọlọ́mọ àwọn ọ̀sẹ̀ sí. Ọjọ́ ìgbà ìfọ̀n wọn àṣírà. Àwọn àwọn àti náà wà wọ́n. Iṣẹ́ náà wọ́n ṣe sílẹ̀ àwọn oníṣẹ́. Ká bá sì ń gbé àwọn olórí rẹ̀ ní oṣù ọlọ́pàá járí àfà. Ẹ̀ka kan fún owó lọ́rẹ̀ náà wà dànù. Àwọn ọlọ́pàá ọ̀pọ̀ wá gbé nígbà tó tí àgọ́ àdífà tí wọ́n ní mọ̀ bí àgọ́ àdífà. Wọ́n ní sẹ́ àgọ́ àdífà ni wọ́n ní àwọn ọmọ lórí ọ̀rọ̀. Rọ̀ àìfọ́ abá àní fàtà fún ìyàyà omi. Nígbà tí mo wo sàkún bọ́lọ̀ ń ṣe ṣègbésí ayé Abu Hanifa yìí dojúmọ́ tí n bá ti ń wò ìrì pé bí mo ṣe rí sítànà yazidu nabahatan wa yazidu khayra yazidu nabahatan wa yazidu khayra. Torí yazidu nabahatan wa yazidu khayra yazidu nabahatan wa yazidu khayra. Ìmọ̀nàkùn nabahatan nabaha masdari nabuha ni a máa tún máa fi kúnà kéèyàn ọgbọ́n tinú tòde kìí ṣe kọ́gbọ́n ó yíyàn núpo àrékèrèké nu ẹ máa wo yorùbá wọn ọ̀rẹ́ mi máa ọgbọ́n yín núpo ẹ má kòkòrò yín yín o alágàmù bí ẹ̀dá tí wọ́n bá lọ́gbọ́n ṣe gíní o ọgbọ́n yín kìí ṣèyàn gíní o ṣùgbọ́n tí wọ́n bá lè yàn gbọ́n tinú tòde kò ṣeé rẹ́ jẹ ni kùsàsù máa ń sọ̀rọ̀ kan fún mi wọ́n ní àti gọ̀ ló ṣòro àṣekẹ́ni tábìlì máa sọ fún mi ìlmùdírì wọ́n máa sọ fún mi pé àti gọ̀ ló ṣòro ẹni tí ọ̀rẹ́ ni di ọ̀wọ́n bọ́ ọba wá ń jiyàn ìwọ́gọ̀. ẹ̀ ń tàn bá wí àgbà fáàní o èèmọ̀ náà o. Mùdúrì tó bá wúwa ká túnà bá a sí kí ni o ká tún sí fituna fitina ó ní wàhálà àdàmúdàbò fituna ọ̀gbẹ́ni kéèyàn ọ̀gbẹ́nu ọgbọ́n lóde nàbá àtúmọ̀túmọ̀ dàkà bàbá ìmú ní ọpọlọ nàbá àtúmọ̀túmọ̀ sharaf jojúmọ́ lọ́pọlọ rẹ̀ ń kún sí jojúmọ́ àpọ́nlé ti tànà fún kòtò tó ní tòní kòtò tọ̀la bọ́ọ̀lù ń ṣe sáyé ẹnu. ọwọ́ dàbí ẹni pé àwọn kan fẹ́ máa pín àpapọ̀ ní jojúmọ́ kí ni àpapọ̀ ní onítẹ̀ bá fẹ́ mọ̀ pé kéèsì àpapọ̀ wáyé ń dínkù bí sọ wá bí wáyé stọ̀fì. wáyé ń dínkù bí sọ wá bí wáyé stọ̀fì. ìdámà ọ̀la àlùlì jáwòrì jáwòrọ̀ ìdámà ọ̀la àlùlì jáwòrì jáwòrọ̀. ìdámà ọ̀la àlùlì jáwòrì jáwòrọ̀. ìdámà ọ̀la àlùlì jáwòrì jáwòrọ̀. ọmọdé bá tẹ̀ ń wí wọ̀nyẹn tó fi sọ wá tí ó bá sọ̀rọ̀ báyìí déédéé ọlọ́mọ máa ń fọ̀rọ̀ rẹ̀ ṣe. òdodo ni máa ń sàlẹ̀ sàtọ̀ bá fẹ́ sọ̀rọ̀ nígbà wo ìdámọ́ kọ́là alùlì jáórì jáórù láti bí fìlì járọ̀ bí máa nà gọ̀lámà ó tún wá burú ju dúlùmù lọ. àfa onídùrẹ́dì ó ní sọ́rùfù dárì járọ̀ àlẹ́yìn ètí ibùdó dùrẹ́dì bínú sọ́rùfù kí ni o ó ní ẹ má bu àwọn èèyàn tí wọ́n ṣe ń jì bí wọn náà ṣe rí tẹ́lẹ̀ kọ́hún ìgbà yìí mọ́ wọn lọ́ọ̀nì
àpadà sí ìgbà járọ̀ àléyìn lọ́sùn dàbáhùn jáórù nù ṣé wàá mọ̀ pé gbogbo nǹkan máa ń tẹ̀léra wọn téèyàn bá ti pẹ́ tó ti di 4-month brother nínú tẹ̀blígísìm wọ́n mọ̀ wá pèsè jóórù ìjókòó yẹn lẹni tọ́jà kó ti dé lẹ́fù pé kò ní yiri ọ̀rọ̀ wọn mọ́ ẹ wọ́n yà àwọn wì dárí ọ̀kan náà aṣáájú lọ sójú ọ̀nà ọlọ́run ọba ẹ̀bà gbọ́dọ̀ ni máa ń jẹ tó bá dé ṣùgbọ́njọ́ tí ó dé òjò rọ ẹlẹ́yà rẹ̀ wọ́n ń sáré sọ́dún sáré sósì ọmọ ọ̀la fẹ́ dábàá ó wọlé lé kò sí gáàsì mọ́ ó wọnú stóòfù kò sí kerosene díẹ̀ tó tún kù nínú ìsáná nulẹ̀ òjò tó ti pa obìnrin wa lọ fọnà láti ilé òdì kejì pẹ̀lú ògùn ẹyọ kan gbogbo gidi tutù kọ̀ tán mọ́ ó wá ń sọ pé ọlọ́wọ́ bá wò pẹ̀lú ìmánì nínú kẹ́límà tí ìsìnkẹ́ kọ́kọ́ mi kọ́ mọ́ jábà tutù ní kí ẹsẹ̀ yìí bọ́ ní pẹ̀lú ògùn kékeré yìí ọlọ́wọ́ bá wà bá ń sọ jìnnà bóbìnrin ṣe nẹsẹ̀ náà nìyẹn ilé gbà láti bẹ̀ ó sì fi egbómi kaná ọtẹ́bà la ilaha illallah inú òjò pẹ̀lú ìgbàgbọ́ àti ìtàn sínú kẹ́límà tó jẹ́ pé ló ṣe ìdún nígbà tó tẹ́ sínú kẹ́límà yìí ọdẹ tó dé mọ́kànlá ìgbà passport lóko inú ẹ̀wọ̀ alúwọ̀n àti ọmọ ń pèsè jáórù ẹ wá máa wò ńgbà táwọn àrédè lárúbáwá ẹ wò gánà ọkọ̀ tí wọ́n fi máa ń jáwé èèyàn gbé ń bá dà wọ́n ń pè ní mikra ebi mákìrù náà nu kí ni wọ́n máa tẹ̀léra wọn. ويرزقهم بالصواب ويسقي إذا ما قال أهل الجور جورا إذا ما قال أهل الجور جورا. bọ́lá wọn ṣe máa lè ṣe lásìkò kan sásìkò kejì nu táwọn kan bá ní ẹ máa jaja táìmù tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Abu Hanifa wàláhì tọ́da ní ọ̀sọ̀ nígbà táwọn alábòsí tí wọ́n bá ń lọ́gun àbòsí wọn ìdámọ́ kọ́dà ló lè jẹ́ òrìjẹ́ ọ̀rọ̀ كان ينطق بالصواب ويسطو في الصواب àwọn eléyìí لا تأخذهم في الله ولا يأخذهم في الله لومة لائم èébú búnibú nìkan kìí kọ́ fún wa láti má ṣètò ọlọ́mọ bọ́lọ̀ ń ṣèṣì Abu Hanifa nù sẹ́ẹ̀ má ni àwọn tó wò pé kí ni bàbá yìí tó fẹ́ sọ ń pa Abu Hanifa yuqayisu من يقايسه بلب tẹ́ ẹ bá fẹ́ bá Abu Hanifa fa nǹkan kankan tó jẹ́ mọ́sálà ọ̀rọ̀ ẹ̀sìn yóò farabalẹ̀ bẹ́ẹ̀ bá ṣe wá ń bá gbé ọ̀rọ̀ wá làákàyè tó dáa inú ẹ̀ máa pàdé ọ̀rọ̀ yìí kò ní í sọ díjà kò ní í bẹ́ẹ̀ bú. yóò máa bá ọpọlọ yìí sọ ẹ wo bàbá àti tẹ̀kẹ́ tó bá ọpọlọ ẹ̀ sọ̀rọ̀ fahal tajiduna lahu nadhira fahal famandha tajiduna lahu nadhira famandha yajiduna lahu nadhira. ẹ̀yin tá a jálù sunu aljamaa tẹ́ ẹ bá nírú rẹ̀ míì tá a tún nínú wa ẹ̀ mú wa ẹ̀yin tẹ́ ń bẹ́ ń ta náà tá ń bẹ́ lọ́n kọ́ lójú oyè yín tẹ́ ẹ bá nírú Abu Hanifa ẹ̀ mú wa. yuqayisu man yuqayisu bilubbi famandha taj'aluna lahu nadhira famandha yaj'aluna lahu nadhira. ṣé ẹ̀ mọ̀ pọ̀ rẹ̀ lọ́n fún Abu Hanifa yìí ṣe fún wa ni kàfàánà fíkà hamadin wa kanat. ọlọ́run fi Abu Hanifa ìra wàhálẹ̀ pẹ̀lú fíkìú tọ́lọ́run jẹ́ kó yé Hamadu ibnu Abi Suleiman tó sì gbé lọ ọ̀run ọlọ́run wá fi Abu Hanifa yìí ó fi ràálẹ̀ padà toró náà ló ti pọ̀ sí la kó tó lọ wa kanat musibatu náà bìí kẹbìrán bẹ́ẹ̀ sì ni àdánwò àìsímà Hamadu ó mà lé lára wa o ṣùgbọ́n lọ́wọ́ òjè kí á mà bó ṣe tó náà pẹ̀lú Abu Hanifa yìí. kọ́dà wà rọ́dà ṣàmà tàtà àdá ìhànà. ورد شماتة الأعداء عنا wà abúdá bàdàwù ìlímà ngọ̀zírọ̀.
وأبدى بعده علما كثيرا àwọn ọ̀tà tí ẹ fẹ́ máa yọ̀ wá ẹ̀yà ilẹ̀kùn ti sílẹ̀ báyìí ní ṣe afẹ́tifẹ́ àmọ́rù ti lọ wò tó bẹ́ẹ̀ mà àwọn fàlásífà ẹ lọ pè àwọn báyìí ní ìsìn kìnnì kankan wọ́n ti ń sara wọn jọ nígbà tó wá bá àbúrò ànífà lórí àga àfa rẹ̀ tó tún wá rí bẹ́ẹ̀ jókòó sí wàrọ̀ dáṣàmá tàtàlẹ́ àdá ó lọ́lọ́ ń fi yọ wá táwọn ọ̀tọ̀ ò fi rí ayọ̀. ọlọ́run fi àbúrò ànífà yọ wá ọ̀tọ̀ ò rí wa yọ̀. wà ábùdà báńdẹ̀wù lẹ́yìn ìgbà tá a fa rẹ̀ lọ tán ní wá ń kó jáde ìmọ̀ tí èé ṣe kéke ìmọ̀ rẹ́rẹ́rẹ́ kò sì ní má rí bẹ́ẹ̀ rọ àìtú abáhà ní fatahina yuta. ويطلب علمه بحرا كثيرا ويطلب علمه بحرا كثيرا ويطلب علمه بحرا كثيرا ويطلب علمه بحرا كثيرا. mo rí Abu Hanifa nígbà táwọn èèyàn rọ́ wá bá wọ́n ní kí ló tó wà lọ́dọ̀ tí náà nù mà nígbà tọ́lọ́ ń pé kọ́ máa túmọ̀ bóde àwọn èèyàn gan dáa lé ní ẹ̀sùn Abu Hanifa o ìdámẹ́lì mushkilatu tadafa'atiha. ìdámẹ́lì mushkilatu tadafa'atiha. rijalu li'ilmi kana biha basira. 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 ìdààmú mùsùlùmí tí mà bá pokúrú musu tí wọ́n wá kọ́dọ́dọ̀ àwọn onímọ̀ gan fúnra wọn naam nídìí ìmọ̀ ìtọ́ ta kókó wàláhì tẹ́lẹ̀ ìbá ti sọ pé tọ́bẹ̀ èdè tí kò Abu Hanifa kánà bí abàṣírọ yóò sì yanjú ẹ̀ ńkọ̀ọ̀kan ọlọ́run jẹ́ orínú rẹ̀ yóò jẹ́ òródo rẹ̀ ibi ọba sì lọ báyìí ẹ̀ pé àfi téèyàn bá tún wà nǹkan mi ọkùnrin ni bàbá yìí àáfàá náà lẹ́ni tí ń ròyìn ẹni yìí o. rijalu li'ilmi kana biha basira. rijalu li'ilmi kana biha basira. اللهم ارحم أبا حنيفة رحمة الأبرار وارحم علماءنا جميعا أحياء وأمواتا وأبقنا على خير وعافية ووفقنا يا ربنا لما تحب وترضى ولا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. salamu bisalami. ẹ máa pe sunna ló lè ṣe o. sunna ló lè ṣe. ẹ máa pe sunna ló lè ṣe o.